àti wàásù èmi ló wù wàásù ìjọba lẹ̀ lóru ni mo fi jẹ́ ọjọ́ wa lù gbogbo èèyàn ọgbógun tì mí mo lè ṣàánú wàásù ó fẹ́ kú ó lọ máa gbógun jẹ mo ṣàánú ẹ̀ ẹ wá fi mi sú mi alálòfà mú ó fi mi sú mi òru. ẹ̀yin èèyàn lé ó yà wá lẹ́nu ńgbà tá a gbọ́ ọ̀rọ̀ yìí bí wọ́n ṣe ń lo arákùnrin bó ṣe ń gbá létí tí wọ́n dẹ̀ ń sọ wípé àwọn lè pa kí èèyàn kankan máa mọ̀ ní inú nàìjíríà wa yìí náà ló ti ṣẹlẹ̀ o àfi kí ọlọ́run máa ṣọ́ wa àfi kí ọlọ́run máa ṣọ́ wa pẹ̀lú àwọn agbára tá a máa ń lò yìí. ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ìyá wa Ẹgbẹ́kẹ́mi. lọ jókòó sílé ó yẹ ká ẹ gbadé lórí irú ọba yìí wọ́n ní kó o lọ jókòó sílé oṣù 6 ó ní padà sórí àpèrè yẹn mọ́ lágbára gbogbo alálẹ̀ ìlú Ifọ̀. ẹ̀yin èèyàn lè ṣẹgbọ́n nǹkan tí ìyá wa Ẹgbẹ́kẹ́mi sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sọ̀rọ̀ lórí ọba yìí pẹ̀lú ìwà tán wù ṣùgbọ́n wọ́n ní wọ́n ti rọ̀ wọ́n lóyè o fún oṣù 6 suspension ipe wọ́n ní kán lọ sinmi náà torí irú àwọn nǹkan báyìí àfẹ́ láwùjọ wa àfẹ́ kí èèyàn kó máa fi ọwọ́ ọlá kan máa fi gbá ẹnikẹ́ni lójú ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe láyé yìí èrè ẹ̀ ó wà ní ọ̀run tí oníkálukú máa gbèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ó lè má jẹ́ látàyè yìí láti máa jèrè iṣẹ́ ọwọ́ wa ẹlòmíì dẹ̀ ń jẹ tiẹ̀ láyé yìí náà ṣùgbọ́n ẹ jẹ́ ká máa rò nínú ọkàn wa wípé àwọn ẹni tá à ń fi ọwọ́ agbára tá a fi ń bájà àbí tá à ń fi ọwọ́ agbára tá à ń lò lórí ayé wọn ọlọ́run tó dá wọn náà ló dá wa kò dẹ̀ sí nǹkan tí àwọn ènìyàn náà lè dà lẹ́yìn wọ́ ọ̀la ẹ jẹ́ ká ní ìbẹ̀rù ọlọ́run nínú gbogbo nǹkan tá a bá ń ṣe a dúpẹ́ lọ́wọ́ gọ́vnà tó jẹ́ pé wọ́n gbé ìgbésẹ̀ láti suspend ọba yìí fún oṣù 6 ọ̀pọ̀lọpọ̀ ló ní àwọn ò fẹ́ kàn padà sí ipò ọba yẹn mọ́ nítorí pé wọn ò tiẹ̀ fi hàn ipe ọba tó dáa ni wọ́n ipe ìwà tí wọ́n ń wù sí ẹni yẹn náà bó ṣe ń wù sí àwọn ará ìlú nìyẹn ọlọ́run á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o àmọ́ ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV kí ọlọ́run kí ó ràn wá lọ́wọ́ àmín.